ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ permit mi o ẹ jẹ́ ká jọ kíyèsí mo kàn fẹ́ ká ti bí ìṣáná ká jọ fi kíyèsí oògùn ká ní gbogbo àwọn bí Lege mi ṣe máa ń hùwà bó ṣe máa ń ṣe àti ìsọ̀rọ̀ sí ẹ̀ especially ní public space ká ní bóyá ó kàn máa ń ṣe gbogbo àwọn kìíní ẹ̀ láti fi bóyá fún fun àbí láti fi catch a cruise or just to help his page bóyá kówó kan lè wọlé ṣe mọ̀ lọ́tún lósì bẹ́ẹ̀ even at that èmi wò pé ó yẹ kó máa take time ẹ̀ fún review at least wọ́n máa check comment àwọn èèyàn because lọ́pọ̀lọpọ̀ gbà rate táwọn èèyàn fi máa ń gbé ṣépè ó pọ̀ ju normal comment lọ kò ń sọ̀rọ̀ èrè òun fẹ́ play video kan fún yín ó jẹ́ nǹkan tó ń yà mí lẹ́nu and kíní wa ó ti ń persist ó dàbí pé everyday stuff ni so gba tí àgbàlagbà gbajúgbajà olórin Fuji Alhaji Wasiu Haruna Ṣọlá táwọn náà tún wá tán join ẹ lórí kíní yìí so comment àwọn èèyàn àti nǹkan táwọn èèyàn sọ sáwọn méjèèjì ló yẹ kí n gbé fídíò yìí wá ó jẹ́ nǹkan tó wà disturbing ó pọ̀ kan rúru bákan bákan no wàhálà ẹ jẹ́ kí n play video ẹ̀ fún mi ẹ bá mi subscribe sí Ẹ̀kọ́ TV ẹ like ẹ kẹ́dẹ̀ share ẹ comment kí lẹ́yìn náà rí sọ̀rọ̀ Lege yìí because mo mọ̀ pé àwọn àgbà òṣèré kan wà pé wọ́n complain bitterly àrí ti bàbá Alápẹ̀ni of recent àrí ti bàbá Òkúnnù náà kò tí pẹ́ much mo ti ẹ̀ mú fídíò ti bàbá Òkúnnù yẹn wá náà wá sí bíbí. Yeah, if you are talking of Fuji music, forget the bad English I'm talking now. I'm with one of the best of Fuji music in the world, in Nigeria, our country, most especially Yoruba land. This man can sing like hell. I'm saying it fast. Yeah, it's a full Fuji musician. We have 5 Fuji musicians in Nigeria. He's one of them. Yes, let me forget about the 4 music, the first artist that remain. I'm talking of Wasiu Haruna Ishola. Hear from him. Ẹgbọ́n mi, ẹ dẹ́ mọ́. Ó tún ti dé bí mo ṣe ń dé ohun kan tún gorí àtẹ o ṣe mọ àṣà ò gbọ́dọ̀ gbé ewúrẹ́ ló dífá fún Ṣọlá tí mo relé Lege tó fi ń yé mi pé 2027 ṣèyí ní kẹ́dìbò fún ó bá jẹ́ ti gómìnà ṣèyí máa lóòlò fún ṣèyí ló lè ṣe o ṣèyí ló lè tàbá sọ̀rọ̀ gómìnà 2027 ẹ má sọ̀rọ̀ nítorí Ọlọ́run ṣèyí ló lè ṣe o oní gómìnà lọ́mọdé yàn lágbà yàn ṣèyí ló lè ṣe o ṣèyí ló lè ṣèyí ló lè ṣe bá bùnmi Ìṣọ̀lá mi wẹ́sẹ̀ ṣèyí ló lè ṣe oní gómìnà èyí tó bọ̀ lọ́nà o ṣèyí ló lè ṣe 2027 òun ṣàlàtúnyàn ṣèyí ló lè ṣe. kò bẹ́rìn dí rárá láàárọ̀ yìí ẹ̀rìn kọ́ ló bá dé tí a bá ń wòran tá a bá sọ̀rọ̀ tá a kàn dákẹ́ a fẹ́ kó bàjẹ́ ni o ayé Nàìjíríà ti bàjẹ́ gan o ó wá jọkùnrin ni ó ṣobìnrin ni ó ṣọmọdé ni ó ṣàgbàlagbà ni tó lówó sí bí rúgbé ṣe bàjẹ́ délé nìyí ayé tí wọn náà ò bàjẹ́ tọmọtọmọ ni gbogbo ẹni tó contribute sí ìlú yìí táyé ìlú yìí fi bàjẹ́ débi tó bàjẹ́ dé ayé wọn ó bàjẹ́ tọmọtọmọ ni Nàìjíríà ti bàjẹ́ gan o ó ti bàjẹ́ gan mi tiẹ̀ mọ̀ pé aspect báyìí ló kù tó sì ń bẹ́ta kí wàá ní wàhálà tára títí tá à ń ṣe we are not citizens of this country à ń sọmọ ìlú yìí foreigners ni wa